ẹ máa gbé orin fún nọ́nsẹ̀nsì yìí. Ṣé mi ni máa jẹ́ kán rí mi pẹ̀lú olórí burúkú yìí? Ṣé mi ni mo máa ṣílẹ̀kùn mi fún olórí burúkú yìí? Tọ́wọ́ tí ẹ bá mọ́ tó bá lẹ́jẹ̀ lọ́wọ́, tó bá pààyàn rí, kí ló fẹ́ jẹ́ kán rí ẹ pẹ̀lú olórí burúkú yìí fún? A kọ lẹ́tà sí NDLA kán bá wa wo ọpọlọ ẹ̀, kán bá wa wo blood stream ẹ̀. Eléyìí jákujàku játijàti yìí. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde fún Portable ẹ ó mọ̀ wípé wọn ò gbà tira wọn. Ó jáde fún Portable wípé tí òun ò bá rẹ́yìn Portable pé òun ò ní dẹ́yìn lẹ́yìn rẹ̀ ó náà gbúdọ̀ rẹ́yìn Portable ni. Ẹ̀yin tèmi wàhálà ńlá kan ni ó ń ṣẹlẹ̀ báyìí. Kí ló tún ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì? Ẹ jẹ́ ká gbọ́. Ìwà kan náà ló wà lọ́wọ́ òun àti Ìyábọ̀ Òjó. If you can betray your colleagues, you can betray the whole world. If you betray your colleagues, you are cursed. Ọ̀tá tó o gbọ́dọ̀ pardon láyé lọ̀tá tó máa ń dalẹ̀ àwọn colleagues ẹ̀. Sam Larry ti ṣoore fún. Wọ́n kọ́kọ́ máa tó mọ́ ibi tó ń di ẹrù mọ́ nínú pláìnì. Sam Larry ló kọ́kọ́ gbé olórí burúkú yìí síta. Instead of this olórí burúkú awáyé má ṣe rere, ẹni òfò ẹni ẹ̀kọ́. Abibu òkìkí kú ọjọ́ àìtọ́jọ́. To stand up for Sam Larry, he came out and nailed Sam Larry. Zazu and Ìyábọ̀ Òjó sent Sam Larry and Naira Marley to prison while Mohbad died under Ìyábọ̀ Òjó. Ṣé ẹ̀wọ̀n tí Sam Larry àti Naira Marley lọ yẹn ẹ rò pé ó máa lọ lófo? Kò lè lọ lófo. Kò lè lọ lófo. Ikú Mohbad yẹn ẹ wọ́n ṣe pamọ́lẹ̀ he was the why would a reasonable person coming up to mock people that wants to help them? The same thing goes to Ìyábọ̀ Òjó. Naira Marley once fed Ìyábọ̀ Òjó's children. Naira Marley ó fìdí Priscilla àti Festus ikú òjijì nínú ilé ẹ̀ uncountable times. Ṣé àwọn ọmọ títí ẹni Naira Marley fìdí bó ṣe fìdí Priscilla àti Festus? And Ìyábọ̀ Òjó turn around and nail them. This olórí burúkú yìí, Abibu òkìkí kú àìtọ́jọ́ yìí, Sam Larry lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ gbé travel out. Guys, try to understand me. Taba build the society wa to become society tí wọ́n máa fi bí sonre in the next 10 years. Àwọn èèyàn máa tálíkà gan. Eléyìí tó dàbí instrument àwọn horror film yìí. Ó dàbí ẹran yóò ṣogbo tó ní ọ̀sà. Eléyìí tó dàbí sacrifice yìí. Wọ́n pẹ̀rọ tó níwo olórí burúkú Abibu ń yọjú. Ṣé hip hop artist l'Abibu ni? Kí ló ń kọ? Lizzy dárúkọ mi ẹ fọkàn balẹ̀. This nuisance has many cases before. Zazu ní many cases on ground before. I go dey lie for you. Only many cases already tẹ́lẹ̀. Just sit down, fold your arms and watch.